Ẹ̀yin èèyàn mi, a kú ojúmọ́ mọ̀, a kú ojúmọ́, a kú gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Ọ̀dọ̀ pé ọ̀sán ni bá lẹ́ni bí ìyálẹ̀ta ni. Ẹ kú àsìkò tẹ wà ńbẹ̀. Ààbò Ọlọ́run á dájú lórí wa lónìí o. Àánú Ọlọ́run á péye lórúkọ Jésù Kristi Olúwa wa. Amen. Wọ́n ní Dr. Lizzy ó wá sí Àkúrẹ́ Mansion nípa ti láti wá bá wọn ṣe àjọyọ̀ birthday Tádéníkáwò. Wọ́n dẹ̀ ní inú ẹ̀ dùn jọjọ pé Tádéníkáwò pé ọdún 5. Ó máa ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o, lágbára Kristi Jésù Olúwa wa. Wọn ò ní fẹ́lòmíì ṣe Tádéníkáwò, lágbára Kristi. Kí ìyá ẹ̀ kí wọ́n múra dáadáa torí iṣẹ́ ni gbogbo wa wá ṣe láyé, ká dẹ̀ gbádùn, ká dẹ̀ mọ Ọlọ́run bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Nípa bẹ́ẹ̀, gbogbo wa la máa jèrè Ọlọ́run tá à ń sìn. Nígbà tá a bá fi nǹkan míì mọ Ọlọ́run tá à ń sìn, tá a robi pọ̀ pẹ̀lú ọmọnìkejì, ó di dandan Ọlọ́run á gbé wa níjà. Ọlọ́run á dẹ̀ pín wa lérè. Gbogbo wa pátá, agbára Kristi Jésù Olúwa wa. Àmín. Bẹ́ẹ̀ ni pàápàá jùlọ àwọn onínúure, àwọn tó ń fẹ́ nǹkan re fún ọmọnìkejì, àwọn ẹni tí àwọn Ọlọ́run dá tó jẹ́ pé wọ́n á rí ire, wọ́n máa ṣe rere, wọ́n á sọ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Irú àwọn yẹn náà máa rí ìbùkún gbà lọ́dọ̀ Ọlọ́run. Lórúkọ Jésù Olúwa wa. Àmín. Dr. Lizzy ti tẹ̀síwájú. Ó ní lóòótọ́ òun wá ṣe àjọyọ̀ pẹ̀lú wọn nípa birthday Tádéníkáwò. Kì í sì ṣe òun nìkan náà, kì í ṣe òun nìkan. Òun tún sọ pé òun tún fẹ́ wá àyè láti pe Naomi tẹ́lẹ̀, pé ṣùgbọ́n ó ní kóun kúkú wá pẹ̀lú bọ́mọ yẹn ṣe ń ṣe kíní, kóun fi ẹ̀kan náà pé kóun fi òkú kan pa ẹyẹ, àbí báwo ná ṣe máa ń sọ. So by the time kó fòkú kan pa ẹyẹ méjì. Yes, wọ́n ṣe dàbí bọ́n ṣe ń sọ nìyẹn. Now, Lizzy wá tẹ̀síwájú. Ó ní Queen Naomi nǹkan tó gbé òun wá pàtàkì jùlọ lórí Tádéníkáwò yìí. Káràbà ẹ̀ túnra mú odò ń gbá rere o. Torí chamber tòun ó súnmọ́ ẹ̀gbẹ́ chamber ti Ashley kóun tó padà. Pé ṣùgbọ́n àgbàlagbà fi ọ̀rọ̀ sínú. Ó fi ọ̀rọ̀ sínú, kì í ṣe gbogbo ìgbà. Àgbàlagbà wọ́n máa sọ gbogbo nǹkan tó bá rí. Ṣùgbọ́n tásìkò bá máa wà, tọ́rọ̀ bá máa wà, gbogbo ẹ̀ á jáde. Ṣùgbọ́n tásìkò bá sí, tọ́rọ̀ tún wà, tó sásìkò pé kò tí ì lè jáde ńbẹ̀. Bẹ́ẹ̀ ni, bẹ̀tí ńsìn ọ̀rọ̀ ti wà, àsìkò dẹ̀ ti wà. Tó o fẹ́ tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ fún Queen Naomi nípa Tádéníkáwò, kóun wá fi òkú kan pa ẹyẹ méjì ní tí Tádéníkáwò ṣe ọjọ́ ìbí. So àsìkò ti tó láti fọhùn. Pé Naomi o, nǹkan tóun gbọ́ tí Ashley, torí bí Ashley ṣe wà yẹn, kò sí nǹkan tó bá máa sọ nínú yàrá ẹ̀ yẹn. Torí àfi tó bá máa rọra sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ nìkan lòun ò ní gbọ́. Pé ṣùgbọ́n Ashley kò lépo lójú. Owú jíjẹ tó ń tì gbọ̀ngbọ̀n yẹn tó ti fẹ́ yà ń wèrè. Ó tiẹ̀ ti yà ní wèrè, kọ́lọ́run kó ṣàánú fún wa. Ọlọ́run dáríjì wá. Torí wọ́n ló jọ gàtè kò jọ gàté, ó fẹsẹ̀ méjèèjì tìrò. Ìyẹn action Ashley nípa ìwà, nípa ìṣe ẹ̀, nípa gbogbo nǹkan tó ń ṣe about Queen Naomi àtọmọ ẹ̀. Wọ́n ní tó bá ń ṣe báyìí, ó máa ń dàbí pé
ọpọlọ nǹkan kan ti ta sí lọ́pọlọ. Bẹ́ẹ̀ ni wọ́n ní ṣe ló tó wá ń sọ̀rọ̀ báyìí. Ó máa fọ́ sọ́fà láti wà carried away, á ti máa sọ kátàkátà. Ọ̀rọ̀ àṣírí ló dẹ̀ ń sọ pé ṣùgbọ́n kò ní mọ ìgbà tó máa burst out tó máa pariwo sọ̀rọ̀ bó ṣe ká lára sí. Bí ọ̀rọ̀ Naomi àtọmọ ẹ̀ ṣe ká lára sí, toró dàbí pé kóun kúkú bọ́ṣọ kó máa ṣe wèrè kiri. Òun lọ̀rọ̀ Naomi bó ṣe ká lára sí yẹn Ashley. Wọ́n ní òun gbọ́ Ashley tẹ̀síwájú nínú ọ̀rọ̀ communication tó pariwo pẹ̀lú fóònù tó sọ. Òun fẹ́ babaláwo tó sọ fóun tó sọ pé kinní kan wọn ló ó ń sọ̀rọ̀ fẹ́nìkan òun. Nígbà tóun dọ́dọ̀ babaláwo yẹn, babaláwo láti máa sọ fóun pé ṣó rí ọmọ tó mórúkọ ẹ̀ tó mú fọ́tò ẹ̀ wáyé pé ọmọ ńlá ni, ọmọ kinní kan ni, pé ọmọ yìí pé future èkejì bàbá ẹ̀ ni, èkejì kábíyèsí ni, ọmọ ńlá ni, òun ló máa ṣe igbákejì, òun ló máa pé nígbà tí àsìkò bá ti tó lẹ́yìn bàbá ẹ̀ pé òun náà ló máa jọba lọ, pé tiẹ̀ tún máa greater than ti bàbá ẹ̀, ó máa ṣe gbó máa ṣàwo, pé torí ẹ̀ kó fọmọ lọ́mọ ńlẹ̀ wọ́n ní kó babaláwo, òun náà ló sọ bẹ́ẹ̀ pé babaláwo sọ fún òun bẹ́ẹ̀. Òun ò mẹni tó ń bá discuss. Lizzy ló ń sọ pé òun ò mẹni tí Ashley ń discuss pẹ̀lú. Pé bẹ́ẹ̀ tí gbogbo conversation yẹn pátápátá lòun gbọ́. Tí Ashley tó ń sọ fún òǹtàn into no phone. Pé babaláwo wá sọ fún òun pé kó yá fi ọmọ yẹn sílẹ̀. Instead of that, bí ìṣerere ọmọ yẹn gan ló yẹ kó máa wá. Pé kó máa wá ìṣerere ọmọ yẹn because ọmọ yẹn máa wà greater than greatest ní ọjọ́ iwájú in future. Ó ní even nǹkan pọ̀ ọ̀rẹ́ òun kan sọ pé tó bá gbà tóun sọ fún ọ̀rẹ́ òun kan pọ̀ ọ̀rẹ́ òun sọ pé kó mú ọmọ yẹn kúrò ńlẹ̀. So that tó bá ti mú kúrò ńlẹ̀ pé kò sí ọmọ tóun kò sígbà tọ́mọ tóun lè jọba. Pé àfi tó bá ti mú ọ̀tá Tádéníkáwò kúrò ńlẹ̀ kọ́mọ òun kó lè tètè kọ́mọ òun. Ó ní nígbà tó ọ̀rẹ́ òun sọ bẹ́ẹ̀ tó ṣe pé òun wá sọ pé babaláwo wá sọ pé tó bá try ẹ̀ wá jẹ yẹn níṣe, tó bá try rádaràda rédèrèdè ló máa jẹ́ tiẹ̀. Pé babaláwo ń sọ tiẹ̀. Pé kí lòun fẹ́ ṣe, kí lòun fẹ́ ṣe, kí lòun fẹ́ mọ̀. Wọ́n ní gbogbo nǹkan tó ṣàṣọ gbogbo àti communication discussion òun àti babaláwo àti discussion òun àtọ̀rẹ́ ẹni tó ń bá sọ̀rọ̀ ni ó ń bá sọ̀rọ̀ tí òun Lizzy tó fi gbọ́ gbogbo nǹkan tó ń ṣe tó ń sọ. Ló bá ní torí ẹ̀ ó pẹ̀lú nǹkan tóun ṣe wá sí kíní kóun kúkú fi òkú kan pa ẹyẹ méjì fún Naomi, kí Naomi múra gidi gan lórí Tádéníkáwò, kó má relent o, kó múra gidi láti gba àdúrà àti láti má relent, kó má relax because Ashley àti àwọn tó kù ìtóhun gbọ́ lòun sọ o, ṣùgbọ́n àwọn tó kù kó mọ̀ pé gbogbo wọn ò fẹ́ gbà ní wọn ò fẹ́ gbà lẹ́yọ bọ́n ṣe máa ń sọ pé àwọn máa ń múra nítorí Tádéníkáwò. Torí ìrọ̀rùn igi òun ni ìrọ̀rùn ẹyẹ. Bí gbogbo ọkàn òun ṣe rí lòun ṣe ń sọ fún Naomi káwọn ọmọ bó ṣe fẹ́ sá eré. Kó má relent torí ọmọ ńlá ni ọmọ yẹn. Ẹnu Ashley lòun ti gbọ́ tó ní bàbá kábíyèsí pé babaláwo òun ti sọ fún òun pé báyìí. So gbogbo ibi tóun ti wá rí idea àwọn ọ̀rọ̀ yẹn tóun ní ọ̀rọ̀ yìí òun gbọ́dọ̀ jẹ́ kí Naomi gbọ́ o. Pé ṣùgbọ́n ní tó wá ṣe birthday pé torí ẹ̀ lòun ṣe wá dandan. Ìṣesí tóun máa congratulate ẹ̀ nínú fóònù pé ṣùgbọ́n ojú lọ̀rọ̀ wà. Òun gbọ́dọ̀ sọ kìkìdá nǹkan tóun gbọ́ kóun sọ fún Naomi. Ǹjẹ́ ẹ̀yin èèyàn wa ṣó tán àbí ò tán? Wọ́n ní Naomi wá sọ pé o ṣé o Lizzy. Òun ti mọ ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀, wọ́n ti sọ fún òun oríṣiríṣi iṣẹ́ ti jẹ́ ní rẹpẹtẹ nípa nǹkan tí Lizzy wá sọ fún òun. Pé òun wá gbà pé Lizzy o pé èèyàn dáadáa tóun ni ẹni tóun
yẹ kí tóun fà mọ́ra ni pé òun ti mọ tí Lizzy bẹ́ẹ̀ pé Lizzy ò ń ṣe èèyàn burúkú sí òun. Pé ó wá dúpẹ́ lọ́wọ́ Lizzy pé Lizzy gbogbo ọ̀rọ̀ yìí tó sọ látòkè délẹ̀ gbogbo ẹ̀rọ òótọ́ ni wọ́n ti sọ fóun kò sí irọ́ kankan ń bẹ̀ pé sòdí àfọ́ òun gbọ́ àwọn ọmọ báwọn ṣe máa túbọ̀ tẹ̀síwájú. Ó nítorí ẹ̀ gan lòun ṣe ń sọ pé pé kábíyèsí já fi mí sílẹ̀ ní Àkúrẹ́ kóun lè bójútó ọmọ yìí ní Àkúrẹ́ ṣùgbọ́n kábíyèsí ní dandan. Wọ́n ní nǹkan tí a tún gbọ́ ni pé wọ́n ní àwọn olórí wá ń sọ fún kábíyèsí pé kábíyèsí ṣe rí kinní kan final moon ritual tó sọ pé kán lọ ṣe táwọn kingsmen tó sọ fún un pé tó sọ pé kí ló dé tí wọ́n ti ṣe the final ritual yẹn fún Naomi pé kó yìí kọ́kọ́ dúró sí Àkúrẹ́ náà tó bá ti ṣetán ni kó wá sí ààfin Fúlè so torí ẹ̀ ní Ashley torí ẹ̀ tí ní Naomi ṣe yìí wà lákúrẹ́ o kì í ṣe pé nǹkan míì o torí ẹ̀ ló ṣe wà lákúrẹ́ pé tó bá ti ṣe final ritual fún yẹn pé kó padà wá sí ààfin Fúlè òun ló fi di pé kò tí padà sí ààfin Fúlè ó ti wá tẹ́lẹ̀ o kábíyèsí ní kó dúró pé náà bì pé kì í ṣe ìyẹn ò ń ṣe bàbàrà bẹ̀tí nígbà àwọn kí ló ń jẹ́ kingsmaker ìgbà táwọn kingsmaker wá tán sọ pé kò rí bẹ́ẹ̀ o kábíyèsí ẹ jẹ́ kí ọmọ yìí lọ dúró sí Àkúrẹ́ nígbà tá a bá ti ṣe gbogbo ètùtù gbogbo ìṣe tó yẹ kán ṣe final pa ọmọ á wá pátápátá ṣùgbọ́n kábíyèsí ló ń ṣe yan bí ọ̀kà àwẹ̀ àìtí mọ̀ wọ́n láwọn olórí wa ń sọ pé wọ́n ní wọ́n sọ fún kábíyèsí pé nǹkan tó ń bá kábíyèsí ń fà ń sìn ni pé kò gbọ́dọ̀ eléyìí kì í ṣe Lizzy ló sọ ọ́ bẹ̀tẹ̀ àwa ti gbọ́ ìta gbọ́ mo kàn fi yẹn ń kun pé no wonder wọ́n wá sọ fún kábíyèsí pé àwọn olórí pé kábíyèsí ò gbọ́dọ̀ mú Queen Naomi wá sáàfin yẹn nítorí pé kó yá máa ṣe tiẹ̀ ní Àkúrẹ́ yẹn kó má débí o kó má ṣe gbá kó má ṣe torí ẹnujọ́ mẹ́ta yìí tán sọ pé Queen Naomi tó wá fíṣítì kábíyèsí láàfin wọn náà sọ kábíyèsí náà ló ń ran pé kó wá o tó bá ti dé báyìí wọ́n ní bó ṣe dé pé wà ní outside gate gbogbo tí ìju ọ̀sẹ̀ kan òun ní nǹkan tó sọ pé àwọn olórí yẹn ṣe fún Naomi o wọ́n ní kókó wà ní outside gate wọn ò jẹ́ kó wọlé wọ́n bá ní níbo kò sí pé kò lè wọlé gbogbo wàhálà yẹn náà bá fà kí ni ìwọ ń bọ̀ kí ló tún ṣe wọ́n sọ pé kó máa gbé lákùrẹ́ aláàgbẹ̀dọ̀ rí ẹ láàfin lẹ́yìn yẹn náà tún lọ sọ fún wọn wọ́ọ̀nù kábíyèsí pé ritual yẹn pé kò gbọdọ̀ ṣe ní yíyá yìí pé kó jẹ́ kó di next year torí àwọn ò tí ì tẹ́fẹ̀ẹ́ ara wọn lọ́rùn wọn ò dẹ̀ tí ì fún kábíyèsí ní go ahead pé kó ṣe kínní yẹn pé final ritual tó sọ pé kó ṣe táwọn kingsmaker ní kó ṣe ní yíyá yìí pé láéláé pé kò lè jọ gbogbo ẹ̀ náà ń bá Naomi ń fà ní géètì jọ yẹn tí ò tí ju 1 week kó tó ṣe birthday wọn ló sọ pé láéláé pé kò tiẹ̀ wọn ò tiẹ̀ ohun àwọn ò fẹ́ rí Naomi wọ́n bẹ̀rẹ̀ sí ní parí pé kò gbọ́dọ̀ wọ́n ní àtòun àti kábíyèsí àtòun àtàwọn ọmọ mẹ́ta yẹn àti Tadéníkàwò náà ń bọ̀ láàfin níjọ́ yẹn kó tó di pé birthday yìí wáyé o wọn náà ní láyé pé kò gbọ́dọ̀ wọlé wọ́n lọ́pẹ́lọpẹ́ security wọ́n ní àkókò tí ó tiẹ̀ wọ́n ní pé Naomi wá sọ pé tó bá bí wọn dá wọn ò gbọ́dọ̀ fọwọ́ kàn wọn ò dẹ̀ gbọ́dọ̀ fọwọ́ kàn wọn wọ́n ní pé Naomi láyà o ó láyà wọ́n ló dúró bí ìgbà tó gbókùtà mi pé kò sẹ́nibodì tó lè mi òun rè wọn kàn fẹ́ jẹ́ kó wọlé ni wọ́n ní kó wá wọ géètì pò wọ́n nígbà wọ́n ní ọpẹ́lọpẹ́ security ló lọ sáwọ inú kíní tó lọ pe kábíyèsí pé kó wá pé ìyàwó ẹ̀ wà ní géètì o báwọn nǹkan táwọn olórí ṣe fún un wọ́n bí kábíyèsí wọ́n náà ti sọ fún Queen Naomi pé kó pe kábíyèsí kó gbé kọ́ọ̀lù kó gbé kábíyèsí wọ́n ní Naomi kọ́kọ́ fèsì wọn pé kí náà fẹ́ ṣe nígbà bá pariwo wọ́n wá pariwo tán wọ́n á kúrò lẹ́nu ọ̀nà wọn á gbé mọ́tò wọlé wọ́n bí kábíyèsí ṣe dé báyìí nígbà tó ń rí kábíyèsí tó ń sáré bọ̀
tó bọ̀ lẹ́nu géètì wọ́n bìlà ìgbẹ́ là ń fẹ́ wé ṣé irú iṣẹ́ ìgbà mélòó la fẹ́ ṣe yẹn ìgbà mélòó ni Naomi fẹ́ ṣe yẹn dà ju gbogbo ẹ̀ lọ ọwọ́ kábíyèsí ló wà ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ màá máa mú ìtókù wá fún yín torí tá a bá ní ká kọ́ntínú a ní lè gbọ́ tán lẹ́ẹ̀kan ẹ bá share ilé kẹ bá like kẹ ẹ bá fi tókù sí comment section ẹ ṣé gan ọlọ́run á dúró tì wá àtààbọ̀ ọlọ́run á dájú lórí wa Jésù Kristi Olúwa wa àmín.